orin ló kọ́kọ́ ń kọ ó dẹ̀ ṣe ń kọrin náà dìsín ṣùgbọ́n wọn ti bí orí yẹn mọ́ nígbà yẹn ó ń kọrin láti ìgbà tó ti wà ní kékeré làwa ti mọ̀ wípé adẹ́rìn pòṣónú ni lọ́mọ yìí bẹ́ẹ̀ ni nítorí kò síbi tó bá wà báyìí ayọ̀ máa wà bẹ́ẹ̀ ni single mother ni mí ṣùgbọ́n mi ò kúrò nílé ọkọ mi ṣaláìsí ni ọkọ tèmi ṣaláìsí ni true motor accident kọ́lọ́run foríjì kò sí kò ṣe kankan bọ̀ true motor accident. lọ́dún wo. ẹ wo o máa fún wa lápò ráìsì wá mọ̀ pé ká ṣe o fẹ́ ṣe sí nìkan o máa fún wa lówó o máa fún wa ní gbogbo o máa gbà nǹkan lọ́wọ́ mi òun mo sọ pé ọ̀rọ̀ àárín yẹn ó ṣe kò ṣe é tú púpọ̀. wọ́n ti ẹ̀ lọ́mọ ń gba pé ọ̀sùn ṣé o lè sùn ká fún. èmi ò tiẹ̀ ní bẹ́ẹ̀dì lọ́dọ̀ wọn ilé mi ní bẹ́ẹ̀dì mi wà èmi ò kí ń sùn. wèé sì ni mo lè sọ yẹn sínú afẹ́fẹ́. màmá wọ́n ní ká tó lè fún ọ ní kíní àjọ ṣe wọléwọ̀de. òun náà ni mò ń sọ pé mi ò ní bẹ́ẹ̀dì lọ́dọ̀ wọn sẹ́ ilé mi ní bẹ́ẹ̀dì mi wà èmi ò kí ń sùn. ó yẹ kó ti yé yín. ẹ̀bẹ̀ là á mọ́lẹ̀ torí afẹ́mùdá wà. bẹ́ẹ̀ ni mi ò mẹ́yìn lọlẹ̀. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti ààfin AK Media Concept níbi tí a ti ń pò ó pọ̀ tó ń jọjú tí ó lóyin ládùn bí ìrèké ìjẹta ni amótọ̀yìn wá lónìí gbajúgbajà òṣèré tíátà náà ni wọ́n o àdúgbò tí ó bá ti ń dẹ́ni pòṣónú tí wọ́n ń múnú kálukú dùn láàrin àwùjọ wa èèyàn dáadáa ni wọ́n ìyá wa tá bá ń gbọ́ mọ̀mí dọ́làsì ọmọ ẹ mọ̀ káàbọ̀ o ṣé mo pè dáadáa. bẹ́ẹ̀ ni mọ̀mí dollars bóyá a fẹ́ yí padà kó di mọ̀mí pounds náà tó yàrá pé pounds ló ní kìmí dáadáa. yes. ìyá wa ẹ káàbọ̀ sí àgbàlá AK Media Concept. ẹ ṣe dáadáa lẹ dé. adúpẹ́. ilé ńkọ́. adúpẹ́. ẹ káwọn àbúrò mi wá ni. ẹ ní ká kó wọn wá. bí àwọn òun bá bá yín débi lónìí. ẹ ní ká kó wọn wá. But kò sí wàhálà ìkànnì wọn tẹ̀lé mi ìyẹn ò lè ṣe kó má mọ̀yàn gẹ́gẹ́ bí àbígbẹ̀yìn mi. ìwọ̀n ń tẹ̀lé káàkiri. káàkiri ni. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ìyá wa èyí tí ayé mọ̀ yín lónìí báwo ló ṣe bẹ̀rẹ̀ gan-an. àti pé ta ni mọ̀mí dollars kẹ́mú láti orúkọ yín o. ẹ ṣe kàmú láti bẹ̀. ẹ ṣe ẹni tí gbogbo ayé mọ̀ sí mọ̀mí dollars Olúwaṣeun Adébísí lórúkọ mi. Ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ mí sí mọ̀mí dollars ẹni olùmí tí ẹ̀ mú orúkọ tí mò ń jẹ gan wọn ẹ̀ kì í béèrè gan mọ̀mí dollars ni bí mọ̀mí dollars ṣe bẹ̀rẹ̀ wọ́n ní tí ẹṣin ò bá là àbí àwọn ṣe wọ́n ń pòwe yẹn ìṣin inú ẹ̀ máa là wọ́n ní tí a ò bá ti ọwọ́ là fúnra wa èèyàn lè tabẹ́là a máa tabẹ́là nípasẹ̀ ọmọ mi Ọlámídé Ògúnlẹ́yẹ òun ni mo ti di ẹni tó ń pè ní mọ̀mí dollars òun gangan ló ń jẹ́ dollars yẹn ṣe mọ̀ wípé tán bá dẹ̀ fẹ́ pè mí wọn á ní mọ̀mí dollars màmá dọ́là orúkọ tiẹ̀ òun ló ń jẹ́ bẹ́ẹ̀ so ó ṣáà bẹ̀rẹ̀ kíní bí eré kò tiẹ̀ yé wa gan gbà náà a tún máa tún máa lọ gbé ìwé yẹn. ṣé ìfọwọ́sí ń gbà yẹn abẹ́ ìpínlẹ̀. mo fi ọwọ́ sí mo fi ẹsẹ̀ sí mo fi gbogbo ara sí orin ló kọ́kọ́ ń kọ ó dẹ̀ ṣe ń kọrin náà. dìsín ṣùgbọ́n wọn ti bí orí yẹn mọ́ nígbà yẹn ó ń kọrin ó kàn ṣe díjọ́ yẹn ó kàn ti ẹ̀dẹ̀ wò pé kóun ná láti ìgbà tó ti wà ní kékeré làwa ti mọ̀ wípé adẹ́rìn pòṣónú ni. lọ́mọ yìí. bẹ́ẹ̀ ni nítorí kò síbi tó bá wà báyìí ayọ̀ máa wà bẹ́ẹ̀ ni. ṣẹ̀kẹ̀rẹ̀ kí wọ́n ròde ìbànújẹ́. ó máa pààyàn lẹ́rìn bí wọ́n ṣe ń pa arúgbó lẹ́rìn ló máa pa òbíjọ lẹ́rìn gbogbo èèyàn ló máa ń pa lẹ́rìn tó bá sọ̀rọ̀ báyìí ẹ̀rẹ́rìn tó bá sún ẹsẹ̀ ẹ̀rẹ́rìn bóyá wá ń ṣe gbogbo nǹkan ẹ̀ so ìgbà tó dé ṣáà ń dàgbà tó dé sẹ́wọ́ tó wà ní secondary school ó ṣáà àwọn teachers ẹ̀ máa pè mí pé ọmọ yìí abẹ́ẹ̀gì ló máa lọ káwọn èèyàn sí. a máa ṣe tiẹ̀ lọ́nbẹ̀. a máa ṣe tiẹ̀ lọ́nbẹ̀ kò tẹ ẹ̀ràn anybody wọ́n máa pè mí kò dúró ní kíláàsì o
kò ṣe kinní kan nǹkan báyìí ló máa ń ṣe wọn á bá wí tiẹ̀ fojú sí tó bá tiẹ̀ máa ṣe nǹkan ṣe tiẹ̀ ṣe kàwé mọ́ adẹ́lóhùn ti gbọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣá ọlọ́run ṣá ràn wá lọ́wọ́ ojú ọmọ tí ó ní ọgbọ́n ìmọ̀ àtòyé ọlọ́run fi gbogbo nǹkan yé ọlọ́run fi ṣàánú ẹ̀ ó dẹ̀ ṣetán ní skul bóyá ṣetán ní skul ó lọ ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan so ibi tó tún ti ń ṣiṣẹ́ yẹn náà àwọn ọ̀gá àtúpè mí ìpè nǹkan bá lọ́mọ yìí ṣe o ó ṣe ìdíjọ́ ẹ̀mọ́ wá kúkú pè. kí ló fẹ́ ṣe gan. kí lágbo ní ká ti bẹ̀rẹ̀ onímọ̀ mi ẹ̀ má wọrí ẹ̀kíní kan bọ́kàn ṣe ìdíjọ́ yẹn ló bá kí àbúrò ẹ̀ mọ́lẹ̀ ìyẹn eléyìí tó di intelligent Tọ́pẹ́ lẹ́nu bí wọ́n ṣàṣì bẹ̀rẹ̀ nìyẹn màá máa wò wọ́n ràn. èyí ò dá sí nígbà náà. mi ò dá sí. wọn ò pè é sí ni àbẹ́rẹ́ tí ìfẹ́ dá sí. wọn ò pè mí sí. èmi dẹ̀ máa ń rí nǹkan yẹn bí eré ọmọdé èmi á kàn máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ bàtú ló yẹ jẹ́ ká ṣe báyìí bí èmi ò yọjú síbẹ̀ wọ́n ṣáà ń ṣe ó ṣàṣe díjọ́ yẹn lórí Instagram nígbà tí Instagram ṣì ń jẹ́ Instagram bẹ́ẹ̀ni kan ṣe pè nìyẹn pé ó wín ní owó báyìí ó lọ ìgbìmọ̀ kan tó lọ inú ò tí ẹ mọ̀. ìyá wa bí èlò ló wín níjọ́ náà lọ́hùn. 50,000 naira ni. owó ni o. owó yẹn pọ̀ gbà tó wín 50,000 mo ní mo níṣẹ́ ti bẹ̀rẹ̀. ẹ̀yin náà yára rí i pé ọ̀nà ọlọ́mọ yóò wá báyìí o. mo ní kò dẹ̀ sẹ́ni kankan àfọlọ́hún. sẹ́ni kankan. òun ní bàbá wọn ti já láìsí. àgbọ̀n bẹ́ẹ̀ náà á dé bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run. so bó dẹ̀ ṣe ní kinní kan mọ́mí wọn tún pè mí ní ṣóò kan o wọ́n ní tí bá ti bọ̀ kí n mú Tọ́pẹ́ dání o. intelligent Tọ́pẹ́. intelligent òun fúnra ẹ̀ ló sọ ní intelligent Tọ́pẹ́ torí ọgbọ́n orí ìyẹn náà ó tún ju ti ẹ̀gbọ́n ẹ̀ lọ tó bá ní 1+1 á ní 10 ṣe é rí pé ó mọ̀wé gan. ó mọ̀. gan gidi ó mọ̀ dáadáa. gan ibi tí yẹn ti di intelligent nìyẹn pé ẹni tí ó intelligent ò gbúdọ̀ mú. ọ̀pọ̀lọpọ̀ mọ́tò báyìí. ibi tí yẹn ti di intelligent tí ẹ nìyẹn so bí mo ṣáà ṣe di ìyá olúwa dọ́làsì ní ráńpẹ́ tó tábà ní ká máa sọ ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ ẹ wá rí pé báyìí ẹ̀yin kan ti tara bọ̀ gan gidi ó ti wà nínú ṣáájú àsìkò iṣẹ́ wo lẹ̀ ń ṣe ṣé tiẹ̀ ní tíátà díẹ̀díẹ̀ lára. mo ní tíátà díẹ̀díẹ̀ lára tí mò ń ṣe nínú Yorùbá Nollywood but kò sí anybody tó mọ̀ wá nígbà yẹn àṣà ń tiraka ni àwa gan la máa sọ wípé. kákọ́sì òǹgbà náà lẹ bá tò. Ìkòròdú ni mo bá tò àwọn Ìkòròdú ni ṣá. ẹ̀wà ń gbà náà. ni mo wà ń gbà yẹn. Ìkòròdú ni mo wà lọ́dọ̀ àwọn màmá àwẹ̀rò nǹkan Ìkòròdú. ṣùgbọ́n lóò kárára kí wọ́n ti ẹ̀rọ ojú pé. àwa la máa ń júwe wípé lọ́wọ́ àárín ibì kan báyìí tó ti ń pariwo. mo wà ń bẹ̀ tí mò ń nájú báyìí tó bá wò dáadáa wà àárín tí ẹ̀ wá sáré kọjá mo wà láàárín ibẹ̀. wà á rí mi ìwọ lọ wò dáadáa lọ àtún rìvásì àtún gbòmí ní ìrí yẹn pé ó wò dáadáa ni. wà á bẹ̀. báwa ìgbà yẹn ní àbáwá ṣe ń ṣe. sáré pẹgbẹ́lẹ̀ yìí ń gbà náà lọ. sáré pàtẹ́wọ́. bá ń kújọ. wọn ò rí wa kò sẹ́ni tó mọ̀ wá. àṣọlọ́ ń bọ̀ látàrọ ọmọ ẹ̀pà tó ń padà rí yín. Ọlọ́run sọ fún mi nígbà yẹn mi ò mọ̀ pé nọgà kan rí mi wọn tí ìfẹ́ fi ẹ́ hàn. tí ìyá ni. ìgbà tó dẹ̀ tásìkò tọ́lọ́run fẹ́ fi mí hàn ó ti pàṣẹ ọmọ àwa dẹ̀ tó lè rìn títì àwa dẹ̀ tó yẹ pé so bí ọ̀rọ̀ Mummy Dollars yẹn ṣe jẹ́ nìyẹn. nígbà tó ṣe àdúgbò bí àwọn tí wàá mọ̀ ẹ́ káàkiri báyìí sí. iṣẹ́ tí mò ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè nọ́ọ̀sì ni mí tí ó jẹ́ iṣẹ́ ọwọ́ tí mo ṣe gangan tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ mí sí ní àdúgbò mi bẹ́ẹ̀ ni tí mo ń gbẹ̀bí mo ń ṣe gbogbo iṣẹ́ nọ́ọ̀sì yẹn gangan náà mọ̀ mí sí. iṣẹ́ ìwọ̀n kọ́lé ní báyìí. mo sì ń ṣe iṣẹ́ yẹn ní ìgbà tí mò ń sọ fún yín ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Mummy Dollars dẹ̀ ti wá wọlé sórí ọ̀fẹ́ àti. tówó ti wọlé ẹ ti wá mú kọ́ báyìí. amukọ́ náà rẹ̀ àtúnmukọ́ mo ṣáà ń tọ́jú àwọn ọmọ mi ẹ̀mí ìgbọ́mọlẹ́sọ hospital rí Ọlọ́run ò fún mi lórí ọ̀fẹ́ mi èmi náà kẹ̀rẹ́ wọn ọ̀rọ̀ ṣèmi náà tó hospital rí mo mọ nǹkan tí máa tọ́jú ara mi mo mọ nǹkan tí máa lò mo mọ nǹkan tí máa ṣe. káàkiri tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé pápá lórí àgbàlá Africa Magic Yorùbá lórí DSTV ni tàbí GoTV ìyá tá a gbá lónìí wọ́n ti sọ pé àwọn àgbẹ̀ wa níbẹ̀ dáadáa màmá nígbà tó jáde pé ẹ ti mú nọ́ọ̀sì ẹ ti mú kọ́ owó tó wá ń wọlé ńgbà náà ìgbà wọn ni Olúwa mo dúpẹ́ ìgbà wọn ló ṣẹlẹ̀ gan tó di owó tó dọ́là gidi tó di dọ́là gangan nígbà yẹn yíyá àwo ni. ká sọ wípé bí ọdún 5 sẹ́yìn nísìn ká sọ pé bí ọdún 5 sẹ́yìn. ló dowó.
ló ń dowó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nísìnyí ńkọ́ Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ mọ̀mọ́ wọlé mọ́ báyìí létí gan-an lórí sẹ́ẹ̀tì kékeré ṣá tọ́hún. ẹ̀sà ẹni tó bá ti ọmọ tó bá ti kọjá ààyè ẹ̀ ká fi ìfọ̀tísà ká fi rìsẹ́ẹ̀tì bíléèdì kó lè bá a mọ nǹkan tó ń ṣe. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń ṣe inú ilé náà nìyẹn àwọn èèyàn ti bí mi pé ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí náà mo ṣe rí náà nù. bẹ́ẹ̀ ni èmi ò gbọdọ̀ parọ́ mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mo wà very very straightforward mi ìdẹ̀gba nonsense. sàn án láàrin lẹ́yìn tí. ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀. ẹ káre. nítorí wípé mi kì í pretend mi mọ bí mo ṣe máa sọ ní Yorùbá mi kì í. kí ẹ mọ gbọ́ sábẹ́ kàkà. mi ń gọ nǹkan tí n bá ń bínú sí yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ máa mọ̀ pé ojú ẹ̀ ti change ó ti ń bínú ṣùgbọ́n kí n máa fojú bẹ́ẹ̀ ni kí n máa bá yín fojú máa rẹ́rìn kí n dẹ̀ ní yín sínú mi ní ṣe tó ẹ̀ mi ṣe máa ń lo ìfọ̀tí tí n bá ti sáré gba ẹ̀bù ọmọ orí ẹ̀ máa ti pé ìyá rẹ̀ wọ́n máa ń gbọ́ wọn ò ní gbọ́ wọ́n gbọ́dọ̀ gbọ́ wọn ò gbọ́dọ̀ má gbọ́ bóyá kí n try ẹyọ kan kẹsà kẹ lè mọ̀ pé a ṣe lẹ́yìn ètò ẹ ti ń dẹ́rù bà mí. torí tí èèyàn bá fún téèyàn bá jẹ ìfọ̀tí ọwọ́ tọ̀dọ̀ mi kò ní gbọ́ kò ní fẹ́ gbà mí ìsà bẹ́ẹ̀ ni. àti olúwa òun náà ń kọ àbáwọn kéèké nìkan ni ẹ̀mọ́ rìn sí. òun ló jẹ́ jù tó bá gbà báyìí ó máa ń sọ pé ẹ sún mẹ́yìn ni ó sọ gan pé mo tún ti rọ̀ pé mo ní ọgbẹ́ ọwọ́ mọ́ mi dàbí pé ó tún ti rọ̀. wọ́n ti ẹ̀ níyàwó rẹ̀ wọ́n ló prank níjọ́ kan. bóòlù sí yẹn ṣe jẹ́ tó tí a bá sọ bí àwọn tó ń wà nílé wọ́n lè mọ fẹ́ fara mọ́ dáadáa. ó prank mi lóòótọ́ ṣe rí ní ọjọ́ yẹn torí èmi mọ ọmọ tí mo bí wípé kò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ṣọmọ tí ìgbà wa gbọ́ nǹkan yẹn èèyàn máa wá wò pé kí ló jẹ yó bó dẹ̀ ṣe pè mí nìyẹn ọmọ ọlọ́mọ tó fún wa tó bú wa wọ́n tẹ̀ bú wa owó la fi fẹ́. ok ẹ̀dọ̀bálẹ̀ fẹ́ ni abẹ̀bẹ̀ fẹ́ ni ṣé mọ̀ tí èèyàn wá sọ pé wá mo tún bí léèrè dáadáa ó ní kí lẹ́jọ́ fà mò ń bọ̀ ara mi ti bù máa sọ pé nígbà tí mo dẹ̀ débẹ̀ tí mo wá padà rí pé prank ó dùn mí o. tọmọ yín pé òun wá ń ṣe. òun ṣe rédí ó dùn yín. ó dùn mí torí mo mọ nǹkan tó lè ṣe mo mọ nǹkan tó ń ṣe ni gbogbo èèyàn ti rí yẹn kò ń jà wọn ò pè mí rí pé wọ́n ti faṣọ ẹ̀yà àbó ti faṣọ èèyàn ẹ̀yà àbí ẹ bá lọ pàdé ẹ̀ police station kò ń ṣọmọ bẹ́ẹ̀. àmọ́ dùn yín ganjọ́ náà. ó dùn mí. nígbà tó wá dùn yín kí lẹ mú ṣe. kò sí nǹkan tí mo fẹ́ ṣe àwọn ọmọ mi náà ni torí èmi náà ti rò wípé èmi náà máa dà padà fún wọn lọ́jọ́ kan. ṣe ti á dà padà bẹ́ẹ̀ ti dà padà báyìí. ẹ̀yin ọmọ wo ti. ẹ̀yin ọmọ màmá láwọn ń bọ̀ wọ́n láwọn dà padà bẹ́ẹ̀ náà àwọn prank yẹn náà. coming soon. tabari ìyá nínú ilé tí òun àtàwọn mẹ́ẹ̀ tí wọ́n ṣe skit tẹ́ ń ṣe yẹn kí ni ohun tí ẹ̀ ń sọ fáwọn tó wà láwùjọ iṣẹ́ ò lè rán. ẹ ṣe rí number one àbí àwọn abiyamọ ló ní ọ̀rọ̀ yìí a need láti support àwọn ọmọ wa. ká kún wọn lọ́wọ́. ká kún wọn lọ́wọ́. a nílò láti jẹ́ kí àwọn ọmọ wa lò nínú ògo wa. ká mọ́ kọ́ lò nínú ògo wa nítorí pé àwọn ọmọ yẹn ní ògo wa táwa bá lọ àwọn ọmọ yẹn ló máa kù táwa bá wá sọ wípé support ọmọ yàrá àjẹ́ kọ́ lò nínú ògo yẹn ẹ jọ nígbà tá a bá ti kú tá a bá gbógo yẹn rọrùn bẹ́ẹ̀ kí ni ó fẹ́ wúlò fún àwọn ọmọ yẹn abiyamọ nílò láti táwọn ọmọ yẹn bá ti gbé nǹkan kan dé wọ́n sọ wípé ìní ò lè bá yín ṣe kíní yìí o a gbọ́dọ̀ jíjọ ṣe a gbọ́dọ̀ gbárùkù tì wọ́n torí pé nǹkan yẹn àmọ́ bí tó máa dé nítorí nígbà tó bá rẹ àwa àwọn ọmọ yìí ló máa wá ran àwa náà lọ́wọ́ tó máa tẹ̀síwájú tó máa gbé ògo ìdílé yẹn yọ so nínú àmọ̀ràn fáwọn òbí tí ó wà nílé ni pé táwọn ọmọ yìí bá ti gbé nǹkan ẹ má sọ pé mo ṣáà ti ṣiṣẹ́ aṣáà ti èmi àtọ́ láti jọ ṣiṣẹ́ tó gbá mi létí nínú iṣẹ́ yẹn. ṣé wàá padà tọrọ àforíjì lẹ́yìn àbúrò. wọ́n máa padà tọrọ àforíjì yẹn ti di dọ̀dọ̀ dẹ̀ máa gbàgbà tí tiẹ̀ lẹ́yìn kámẹ́rà. ṣùgbọ́n pé nǹkan tá a wà fẹ́ ṣe ta fẹ́ àtìmù yẹn. ẹ fún padà. mo fún wotowoto. ẹ burú díẹ̀ lẹ́yìn tí mo fún tọ́lọ́sẹ̀ tí wá tẹ owó sákàǹtì mi ìyẹn gangan la wá fi dé wá dé tẹ owó náà bíra kó má tẹ̀. àdúpẹ́ oúnjẹ ọmọ ni pẹ̀lú ògo Ọlọ́run òní sápá yín lórí o èyí tí ẹ̀ ń ṣe nílé ìgbàgbọ́ tí wà ní pé ó lóun tí ẹ fi ń pàṣàmì fáwùjọ o bẹ́ẹ̀ni èyí dàbí àwùta àwùjọ ni bí ẹ ṣe lè tọmọ rè ọmọ mi kíní ọmọ mi kejì ìwọ tó jágbà wọn náà àwọn àgbékalẹ̀ èrò yẹn ta ló mọ̀ ń mú wa gan.
àwọn ìbéèrè méjì lẹ béèrè o. ẹ ti dáhùn ọkọ pé táwọn tí ọmọ bá gbé nǹkan wa ìyá gbọ́dọ̀ kún ẹ ti sọ yẹn èkejì sì ń pé àwọn èrò yẹn ṣe tẹ bá fi ṣe kọtẹ ìṣe yẹn ta ló ṣe ilẹ̀ mọ wa ni àbáwọn ọmọ mọ́mí lè yá ṣe báyìí ta ló máa mú wa àbí mọ́mí lè wá ní. èyí tó pọ̀ jù nínú ẹ̀ àwọn ọmọ ló máa mú wa èyí tó pọ̀ jù nínú ẹ̀ torí ṣe mọ̀ pé nǹkan tó wà lọ́pọlọ tèmi pọ̀ bọ́mọ ṣe máa lọ sí yunifásitì bọ́mọ ṣe máa ṣe gba àwọn ọlọ́kàn lè dédé jí mi bóyá mo sùn àbí mo ń ṣe nǹkan kan mọ́mí àwọn dẹ̀rọ nǹkan báyìí o ẹ jẹ́ ká ṣe èmi náà wá wò pé nítorí wọn bá wá ní àwọn kankan tí a lè correct níbẹ̀ màá bá wọn ṣe àtúnṣe ẹ̀ wípé òkè ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ má jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí and then èdè mo tún fẹ́ sọ nínú ẹ̀ ni wípé nǹkan tí àwọn òbí ò mọ̀ ni wípé ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ fún àwọn ọmọ yìí ká lè mọnú wọn kọ́wọn náà lè mọnú wa àgàgà àwọn ọmọ wa obìnrin kì í ṣòbìnrin nìkan gan but àtọkùnrin pàápàá because tí ọmọ ẹ ọkùnrin bá ń ṣe nǹkan kan tó bá ti mọ̀ wípé mo close mọ́ mọ́mì mi kò ní tó bá jẹ́ pé nǹkan tí ò dáa ni bóyá ó fẹ́ wẹgbẹ́ òkùnkùn àbí nǹkan kan kò ní lè ṣe é. torí wọn kò ní lè délé wí kò tí ó tiẹ̀ ti mọ̀ páṣírí ẹ̀ máa tú ṣé ọmọ tí mo mọ ṣòkòtò tó wọ̀ tí mo mọ bọ́ksà tó wọ̀ tí mo mọ everything about tí mo mọ gbogbo nǹkan nípa ẹ̀ pátápátá so ìgbà tí ìrìn yẹn bá máa wá tí wá dípò tí wá fẹ́ change màá mọ̀ so torí máa gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ ẹlòmíì ò lè bá àwọn ọmọ ẹ̀ṣọ́ rẹ̀ ẹlòmíì ò lè bá àwọn ọmọ ẹ̀ á wò pé àárín fín ni àtàwọn ọmọ mi àjọ máa ń ṣeré panulé àjọ ń ṣeré àjọ ń dọ̀rẹ́ àjọ ń dọ̀wẹ́kẹ̀ bó dẹ̀ ṣe yẹ kó rí sí abiyamọ gidi sí ọmọ nìyẹn so mo fẹ́ kí nílé kí àwọn ọmọ wa kí àwọn òbí kí wọ́n jẹ́ ọ̀rẹ́ àmọ̀ràn tí mo fẹ́ fún àwọn òbí nílé nìyẹn wípé kí wọ́n jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn ọmọ wọn even gan kí ọmọ yẹn kó ti lọ ní ọkọ lóbìnrin kí ọkùnrin náà kó ti ẹ jẹ́ ọ̀rẹ́ fún àwọn ọmọ yín so èmi jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú wọn ní gbogbo nǹkan yẹn ṣe dẹ̀ mí lọ́rùn láti ṣe ṣe mọ̀ pé àwọn òbí mi wà tó jẹ́ pé wọn ò lè bá àwọn ọmọ wọn ṣeré pa máa wò pé àárín fín èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn èmi ló ń ṣe kinní síbẹ̀ yẹn kò dẹ̀ yẹ kí gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn máa wà ká jẹ́ ọ̀rẹ́ ìyẹn ò ní kọ́mọ yẹn rí yẹn fín ká ṣe dé bó ṣe wà yẹn wọn ò lè sọ pé torí pé àwọn jẹ́ ọ̀rẹ́ mi kọrin mi fín kò wọn ò lè sọ pé. torí pé ìyá ẹni bẹ́ẹ̀ ni ìyá ẹni o màmá lè jẹ́ ní àwùjọ àwọn tí wọ́n ń ṣe eré àtinúdá ìyẹn content creation tó ń gbé sí tàbíbáwò comedy gbogbo ẹ̀ kí ni àjọṣepọ̀ yẹn àtàwọn ọmọ yìí àwọn tó ń ṣe àwọn tó ń ṣe irú àwọn Oji Baba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló wà láàrin bó làjọṣepọ̀ yín. ẹ ṣe ìgbà tí a bẹ̀rẹ̀ náà tí ó di wípé adìlú mọ̀ọ́ká ni àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní súnmọ́ mi torí wọ́n rí bí mo ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ mi mọ́mì afẹ́kẹ́ dà wá pọ̀ mọ́mọ́ tọ́ o àwa náà afẹ́kẹ́ máa ṣe bí ìyá fáwa náà ọmọ yẹn dẹ̀ ń súnmọ́ mi gbogbo wọn dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú mi gbogbo wọn bẹ́ẹ̀ yẹn èyí tó máa ti tóṣù bá ti parí mọ́mì ẹ má bínú ó kéré o owó oúnjẹ yín rè. wọ́n tẹ̀ sí. wọ́n tẹ̀ o. màámi wọ́n tẹ̀ sí. wọ́n tẹ̀. ẹ mọ̀ tẹ̀ sí mi náà. tẹ́yìn náà bá ti máa darapọ̀ mọ́ wa. tẹ́yìn náà bá ti dánmọ̀. tẹ́yìn bá ti máa ṣe nǹkan tá a fẹ́. àbíkẹ́ mi mọ̀ ṣe bàbá. ẹ máa sùn sílẹ̀ ẹ máa gorí yín mọ́lẹ̀ a máa fi bàtà gorí yín a máa ṣe gbogbo. dídà gbowó. gbowó ẹ̀bí. so bí àwọn ọmọ yẹn ṣe ṣáṣe ń di pé mo di ìyá fún gbogbo wọn nìyẹn tó máa sọ pé ìyá àwọn boys náà máa ń pè mí. ìyá àwọn boys. bẹ́ẹ̀ ni torí gbogbo wọn pátápátá báyìí náà máa pè mí mọ́mí afẹ́ lóyún síbi báyìí afẹ́ kẹ́ ṣe nǹkan báyìí níbi báyìí afẹ́ kẹ́ ṣe nǹkan báyìí kí n tó gbéra kúrò lé gan màá ti gbọ́ gbàùn. àwọn ní tíátà tí ẹ wá fi bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn tí wọ́n fi sínú tí wọ́n fi sáàárín èrò àwọn kọ́lé ní tí wọ́n ti. àwọn kọ̀ọ̀kan lónìí wọ́n ń pè mí gidi. Síṣẹ́ wọ́n máa ń pè mí síṣẹ́. Báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn mi ìgbúdọ̀ mi ìfẹ́ sọ sínú afẹ́fẹ́ ọ̀rọ̀ yẹn tóbi gan. Ó lágbára ṣé wàá ń dá wọn lóhùn. mo ń dá wọn lóhùn ètí mo bá mọ̀ pé mo lè dá lóhùn màá dá wọn lóhùn. ìyá wa ká mọ̀ dá lóhùn ti wo náà o ẹ̀kọ́ wo lẹ kọ́ látàrí eléyìí ẹ fẹ́ ká yé rí yín gbà kan ẹ̀ ń nàgà ẹ̀ ń sáré ṣùgbọ́n Ọlọ́run ní sinmi mò ń bọ̀. ẹ̀kọ́ ńlá gidi ni o ṣe rí ẹ̀kọ́ ńlá gidi ni mo kọ́ ń bẹ̀ mo dẹ̀ máa jẹ́ káwọn èèyàn mọ ẹ̀kọ́ tí mo kọ́ ń bẹ̀ ni pé Ọlọ́run ní ètò rere fún oníkálukú
ṣé nǹkan tí mo sọ yìí gbogbo tí ẹ̀dá bá wá sílé ayé gbogbo nǹkan tí ẹ̀dá máa dá Ọlọ́run ti mọ̀ ó bá sáré ó bá rà ó bá rìn àsìkò tí Ọlọ́run bá máa dó ní kálukú ló wọ́n máa dá lóhùn torí mo sáré mo náwó bí kan ní wọ́n fẹ́ ṣe episode kìíní kan wọ́n lè ní yá o máa fún wa lápò ráìsì o bá mọ̀ pé ká ṣe o fẹ́ ṣe síìmì kan o máa fún wa lówó o máa fún wa ní gbogbo wọ́n máa gbà nǹkan lọ́wọ́ mi òun mo sọ pé ọ̀rọ̀ àárín yẹn ó ṣe é tú púpọ̀. wọ́n ti ẹ̀ ló máa ń gba pé ọ̀sùn ṣọ́ lè sùn ká fún. èmi ò tiẹ̀ ní bẹ́ẹ̀dì lọ́dọ̀ wọn ilé mi ní bẹ́ẹ̀dì mi wà èmi ò kí ń sùn. wèé sì ní mo lè sọ yẹn sínú afẹ́fẹ́. màmá wọ́n ní ká tó lè fún ọ ní kíní àjọ ṣe wọléwọ̀de. òun náà ni mò ń sọ pé mi ò ní bẹ́ẹ̀dì lọ́dọ̀ wọn sẹ́ ilé mi ní bẹ́ẹ̀dì mi wà èmi ò kí ń sùn. ó yẹ kó ti yé yín. ẹ̀fẹ́ là á mọ́lẹ̀ torí afẹ́mùdá wà. bẹ́ẹ̀ ni mi ò mẹ́yìn lọlẹ̀ èmi ò mẹ́yìn lọlẹ̀ ó pẹ̀lú nǹkan tí mo fi gbogbo ẹ̀ sílẹ̀ nígbà yẹn ìfilẹ̀ fọlọ́run kó tó di pọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá dá mi lóhùn látara ọmọ. bẹ́ẹ̀ ni. tó ẹ sì lò pẹ́ pẹ̀lú ogun Ọlọ́run ìyá wa tó máa ń dárúkọ single mother ẹni obìnrin tó dá ọmọ tọ́ ilé ilé wa látara pé bí a kí ọkọ ṣaláìsí látara kí ó kó lé ọkọ látara kí oríṣiríṣi ṣẹlẹ̀ single mother lẹ́yìn náà. single mother ni mí ṣùgbọ́n mi ò kúrò lé ọkọ mi ṣaláìsí ni ọkọ tèmi ṣaláìsí ni true motor accident kọ́lọ́run foríjì kò sí kò ṣe kankan but true motor accident. lọ́dún wo. ẹ wo ẹ má jẹ́ kí ẹ jẹ́ ká mẹ́nu kúrò bí yẹn. ó pẹ́ díẹ̀ sá nítorí ó ti pẹ́ ṣùgbọ́n ṣe rí gbogbo single mother tó wà nílé tó jẹ́ single mother gidi tó ń tọ́ ọmọ. sáwọn míì wà. àwọn míì wà àwọn ọ̀tọ́ ọmọ ẹlòmíì ìdánmọ́lẹ̀ tó sá lọ pẹ̀lú ọkùnrin ẹlòmíì ìdánmọ́lẹ̀ tó sá lọ ìlú òyìnbó tí ò pọ̀ ọmọ mọ́ ẹlòmíì dẹ̀ dúró ti ọmọ ẹlòmíì tí ò dẹ̀ fi ọmọ sílẹ̀ bó ṣe ń tọ́ ọmọ yẹn àwọn èèyàn ń ṣépè fún ni pé àbáwò lè ṣe báyìí tọ́ ọmọ. ṣùgbọ́n gbogbo àwọn single mother tó wà ní ìgboro tó wà ní ayé tí wọ́n ń tọ́ ọmọ gbogbo fún yín torí kò rọrùn. kò easy bí àṣẹ ilé ìbò. kò rọrùn bàbá mi. ṣé rí ẹ jẹ́ ká fi money aspect sílẹ̀. tó bá débì kan ẹrù yẹn wàá wò pé tó bá débì kan wàá wò pé wàá wọ ẹ̀gbẹ́ pé nǹkan tọ́mọ yìí ṣe ta ni mo lè fọ̀rọ̀ yìí lọ. wàá wọ ẹ̀gbẹ́ kejì pé ò ní rí ọ̀rọ̀ owó ọ̀tọ̀. alábàárò ńkọ́ companion kò sí ọlọ́run nìkan ni companion ọlọ́run nìkan ló ń bá single mother gbé ẹrù torí náà gbogbo single mother out there mo praise yìí tẹ jẹ́ abiyamọ gidi tẹ́ ń tọmọ tọ́dẹ̀ ń rí pẹ́ ń tọmọ kò easy kéèyàn tó rán ọmọ lọ sí school ṣe jíjẹ mímu ni kí tí ẹ ṣe níyì tí ìlú wa ti wá dẹ̀rọ̀ dáadáa yìí kó tó jẹun yìí àárọ̀ jẹ tọ̀sán jẹ talẹ́ kó tó lọ sí school kó tó wọṣọ mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ mi bá ẹgbẹ́ pé kò dẹrùn ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo single mother pátápátá wípé nígbà tó bá máa jẹun ọmọ wọn ò ní jẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn wọn ò ní àwọn ọmọ wọn ò ní fi fúláwà lọ fi mọ́ọ́re. ọgbọ́n lẹ́yìn wá dá sí ti ọlọ́run ni tó padà wá dùn báyìí lónìí. ọlọ́run ló bá mi gbé kì í ṣe mi ọlọ́run ló bá mi gbé nítorí pé ọ̀nà ó serious tí bá ní kí n sọ ó pọ̀ ṣùgbọ́n ọlọ́run ló bá mi gbé ẹrù yẹn ó kàn wù ọlọ́run ó rí pé mo ṣòṣùkà báyìí ó dẹ̀ gbèrú mi. mọ̀mí dọ́là ẹ dá mi ló mọ̀mí dọ́là. sáà mo ń darí lórí sá. ẹ rẹwà dáadáa. ẹ ṣeun gan ni sá. àrẹwà ní. ṣé wọ́n ní ìwà fún ẹnìkan tó dán gbéyàwó nígbà tí bàbá ti lọ. kì í ṣe pé àdánwò náà ṣe mọ̀ wípé nǹkan tó ń pè ní single mother gangan ni mo fẹ́ sọ fún yín ṣe mọ̀ kókò sẹ́ni tó lè báyàn gbẹ̀rú èèyàn àfọlọ́hun ìbáyàn ọkùnrin náà rè tó bá ti rí wípé níbo ni kí n ti bẹ̀rẹ̀ ìmúlẹ̀ bí tèmi ọmọ àjá pa ni so kò sí nǹkan tó dàbí pé kí n single mother ṣe òṣùkà kó gbẹ̀rù ẹ̀ fún rẹ̀ ọkùnrin nìkan tún dúró pé ìwọ̀nba change tó tún wà lọ́wọ́ ẹ̀ yẹn ó fẹ́ jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin náà tún dúró pé àwọn ẹ̀yìn pé ṣe ń jìdí ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ojú àbáwọn bọ́ìsì ò jẹ́ kán dúró ni. àwọn bọ́ìsì irú àwọn ọmọ mi kí ló kó sí nǹkan tó kà àwọn ọmọ mi ìgbà tí ìṣègbè bóyá kì í ṣe àwọn bọ́ìsì o kò sí nǹkan tó kà àwọn ọmọ mi. ìyá wa láti Àgbàlá AK Media láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí arábìnrin Yọ̀sọ́lá Akínyẹjú aya Àṣekún wọn ni ká gbélé
wọ́n ní káfí. Ẹ ṣeun gan ni sà. Ẹ ṣeun gan ni sà. Ìjọba ní ká mọ tẹlifọ lọ. ìfẹ́ ká ba débẹ̀ wọn. Ìyá wa nígbà kan ọmọ kan àti ẹni kí wọ́n dáwó fún. Ó gbọ́ ọmọ dání ọmọ kékeré ni. Àwọn tí ń ságbà súlà sọ́tún sósì nígbà tí wọ́n láti ẹ̀gbọ́ ọ̀kan mọ́ kí ló ṣẹlẹ̀. Wọ́n dá yín lọ́wọ́ kọ́ làbẹ́mi ló wá pọ̀ gan. Kí ló ṣẹlẹ̀ gan? Ní tí mo yí tẹ̀ ń sọ yẹn because èyí tí ó ṣẹlẹ̀ tí àwọn ọmọ tí mò ń ràn lọ́wọ́ tán gbọ́mọ dání ó tó bí 2 sí 3 èwo ń bẹ̀ ṣé èyí tó lóyún àbí èwo mi ìmọ̀ yí tẹ̀ ń sọ. Èyí tí ẹ bá nílé àkókò ni tó ń tọmọ lọ́wọ́ a gbìyànjú nígbà yẹn ọmọ Nàìjíríà dẹ̀ gbìyànjú mo dẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà torí kò sígbà tí ń bá gbé ṣòro dé wọ́n máa ń dúró tì wá towó ni kò ṣe pé bóyá a ti bá dé ibì kan ṣọmọ pé níbi téèyàn máa bá nǹkan dé bẹ́ẹ̀ni a gbé ọmọ yẹn lọ sí hospital ilé tí wọ́n ní tẹ́lẹ̀ wọ́n ní ilé kan tẹ́lẹ̀ tó ń gbé wọ́n jẹ owó ilé yẹn ọdún 3 náà jẹ tí yẹn ni yẹn fi lé wọn so inú ilé yẹn a dẹ̀ béèrè pé ṣé wọ́n sì fẹ́ ilé yẹn padà wọ́n dẹ̀ lọ́wọ́ fẹ́ so ilé yẹn ni wọ́n padà sí ta san owó ibẹ̀ a dẹ̀ gbọ́mọ yẹn lọ sí hospital gbogbo àti wọ́n gbọ́mọ yẹn lọ sí hospital mo post ẹ̀ gbogbo ọmọ yẹn ṣe wà lọ hospital tọmọ yẹn gba ẹ̀jẹ̀ ní ìtẹ̀mí gan tí ìdílé ọmọ kókó ti gbẹ̀jẹ̀ rí ọmọ gbẹ̀jẹ̀ ọmọ yẹn gbomi ó gbẹ̀jẹ̀ ó gba gbogbo ìgbà tó wá di wípé àwọn hospital yẹn government hospital ní Èkó tó wá di àwọn children hospital yẹn government hospital tó wá di wípé a ṣe fídíò nínú ibẹ̀ tó wá accuse wa tó ní àwọn máa arrest wa àwọn máa ṣe gbámúníà à ń ṣe kíni láti fi ràn àwọn èèyàn lọ́wọ́ foundation ni wa wọ́n dẹ̀ ní ráíláí ká lọ bring fídíò yẹn down òun lè fi rí fídíò yẹn mọ́ wípé ní right àti post àwọn ní hospital mo ní but you are doing good in this hospital bá ṣe gbé ọmọ wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bò wá wọ́n ṣe dáadáa nǹkan tá a dẹ̀ ń ṣe yìí a gbọ́dọ̀ máa àwọn èèyàn tó ń gbé owó sílẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rí ibi tá à ń ná owó wọn sí ṣùgbọ́n wọ́n dáadáa tó ń bẹ̀ ti sọ wípé rárá irọ́ o kíní kan wọ́n máa pè wá láti aláwùsá wọ́n máa arrest wa wọ́n máa ṣe bébí dẹ̀ ṣe wà yìí ìfẹ́ wàhálà ẹ̀yìn jẹ́ ìfẹ́ wàhálà. ọmọ àti ìyá ọkọ̀ bọ̀lẹ̀ bàdé báyìí ṣé èèyàn ní ṣé ẹ jáwọ́ ní àbí èèyàn ní kẹ́ ẹ dáwọ́. mo àjáwọ́ o à ń ṣe nǹkan tó yẹ ká ṣe fún wọn. ṣùgbọ́n bí fídíò náà ò rí mọ́. fídíò náà ò rí mọ́ àwọn èèyàn máa ń pè wá ẹlòmíì lè sẹ́ndì oúnjẹ bébì yẹn ẹlòmíì lè sẹ́ndì owó a máa pè wọ́n a máa fún wọn. kí ló wá mú ilé wa èrò yìí bóyá lẹ́yìn tó mú wọ́n nǹkan tẹ̀ ń ṣe. nǹkan tó mú èrò yẹn tó mú tí mo fi mú wọ́n ni wípé bàbá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́ẹ̀kan mo jìyà gan. so tí n bá wá rí èèyàn tó ń jìyà àbí tí mo ń rí tó kù díẹ̀ káàtó bá wá rántí mo wá wò pé ṣé bẹ́ẹ̀ mi náà ṣe fíìmù nígbà yẹn ṣé bẹ́ẹ̀ lẹ́nu yìí náà ṣe máa wò pé tí n bá tẹ̀ lágbára jẹ́ kí n gbé sáfẹ́fẹ́. àwọn èèyàn mi àwọn followers mi tó ń tẹ̀lé mi lórí afẹ́fẹ́ màá pè wọ́n màá bẹ̀ wọ́n wípé ẹ bá mi ṣe nǹkan báyìí fẹ́ ní báyìí. ọdẹ ń ṣe dáadáa ọdẹ ń ṣe mo ti gbé kinní sórí afẹ́fẹ́ rí ọmọ ọkàn tó strong mo ti gbé sórí afẹ́fẹ́ rí tí kan náà àwọn followers pé mommy it's because of you o I want to drop 500,000. tó bá sì wúro bẹ́ẹ̀ kalẹ̀ kíní kì í ṣe gbà àbí kí mi náà yọ díẹ̀ ń bẹ̀ ni. irọ́ o nǹkan tá a fẹ́ fi ṣe yẹn la máa ń fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́sìn fa àlùbáríkà sí ọlọ́run dẹ̀ ń fa àlùbáríkà sí. tó èèyàn tí èèyàn wá káàkiri àgbáńlá yìí mo nígbà pé tàbá tún pé mọ̀mí dollars máa tún wá lẹ́ẹ̀kan sí abẹ́ẹ̀ ni wà ní. máa wá ẹ̀ tún bọ̀ lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ ni tí wọ́n ti ní kí n wá máa wá. àwọn olùkàsí mi orúkọ tèmi o ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ mo ní mo di Ṣàngó ará àbáyọ̀mí ọ̀yà ìdíòrì òṣà tí ara jíkànjì ń fòbí kàn kẹ́kẹ́ òun náà ni ọ̀yà alájọ ló ń fi ojú di o ẹ jẹ́ ká lọ sílé bàbá mi ò tí abadé alébọ̀yà ilé Alábí Yusufu Sàárẹ̀ Olúpàkó ó dàbọ̀.